ẹni tí ó jẹ́wọ́ ó béèrè fún. ẹ bá sọ ohun tó ṣe yín, kọ́mọ Yorùbá mú oògùn tó máa bá yín wá. Bóyá àgbo yín ló dín kan ni, àbí àgbo yín lé kan tẹ́ fi ń tùtùkùtù káàkiri gbogbo àgbáyé, tẹ́ fi ń ṣe wọ́nranwọ̀nran káàkiri gbogbo àgbáyé. Àwọn àgbájọ wọn àná ti sọ lóòótọ́, wọ́n ní ìjà ìlara kì í tán bọ̀rọ̀, à ń jù wọ́n lọ ò ṣe é wí lẹ́jọ́. Àti Gani Adams àtàwọn ọmọ tó ń kó káàkiri ẹja fúnra wọn sick o, ẹja fúnra wọn sick. Àwọn àgbààgbà ní ká má sọ̀rọ̀ mọ́, ṣùgbọ́n mo rí i pé ìyà ń rùn lára wọn, mo rí i pé ẹni ẹ̀tẹ́ ni wọ́n. The majority of them ọmọ lẹ́lẹ̀ ni wọ́n. Tẹ́ bá gbé wọn sórí bẹ́ẹ̀dì wọn á jábọ́. Ẹ já béèrè lọ́wọ́ wọn kí ló ń ṣe wọ́n, kí ni pírọ́blẹ̀mù wọn. Wèrè tí ń sọ̀rọ̀ tó jáde ń jọ̀wọ́n àná pé Sunday Igboho fẹ́ dalẹ̀ Yorùbá rú. Ẹ gbọ́ pẹ̀lú gbogbo ilé ìtàn ń ṣe yìí, láàárín àwọn àti Sunday Igboho ta ló fẹ́ dalẹ̀ Yorùbá rú. Ẹ já sọ fún wọn pé wọ́n sick o, ẹ já sọ fún wọn para wọn ò dá o. Gbogbo ọmọ Yorùbá ẹ̀ ní pọ̀pọ̀ ya o, ẹ̀ ní pọ̀pọ̀ ìranù. It is better we told them that they are not normal. Bóyá èmi nìkan dẹ̀ ni mo dẹ̀ rí pé kìí ṣe èmi nìkan, torí mo rí pé bọ́dà mi àwo fájì mi ti jáde síta ó ti sọ̀rọ̀. Ohun tó ń kàn sọ tí òun ṣe kí nínú òun pẹ̀pẹ́. Maybe he did not know Gani Adams. Majority àwọn tí ò bá mọ Gani Adams ẹ lè máa pẹ́pẹ́ ọ̀rọ̀, ṣùgbọ́n àwa tá a mọ̀ tá a jù lọ lọ́jọ́ orí, that we know the capacity of Gani Adams, à á lọ sàn án kán lè mọ̀ wípé Gani sick o. Àtàwọn ọmọ 5 million ọmọ ogun 5 million tó ń tẹ̀lé lẹ́yìn, they are sick. They are what? Sick. Nínú Sunday Igboho àti ẹ̀yin ọmọ OPC ta ni content creator. Tẹ́ bá lọ sórí TikTok mi níbi tó ti ń ṣe revival, ìgbàdí tí àwọn ní ọmọ ní òjogún ẹ̀, àlùwọ́ tí àwọn ní ọmọ ní òjogún ẹ̀, Eloya Eloya Elohi Elohi. You are sick. Kì í ṣe gbogbo ẹni tó bá sùn lẹ̀ nìkan ló sick lára ẹ̀ ò dá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ń rìn lórí ọ̀nà káàkiri. Àrùn tí ń bẹ lára wọn, àìsàn tí ń bẹ lára wọn ó ju tẹni tó wà lórí bẹ́ẹ̀dì lọ, tó wà lọ́sibítù lọ. Gani Adams and Association, they are sick. They are not okay. They need medical. They need doctor. Kó wò wọ́n sàn. They are sick. Ìrònú ìkòkò ló máa pajá. Ìrònú Sunday Igboho ló máa pa wọ́n. Tẹ́ bá wo Gani now, temperature ẹ ti high. Kò rọrùn sùn mọ́. Ohun tó pè ní ìfọ̀kànbalẹ̀ ti jìnnà sí. Kí ló kọ̀ ṣe? It is because of Sunday Igboho. Ẹ jẹ́ ń pè ní Sunday Ihoro, mo ṣe máa ń pè é. Wọ́n rọrùn sùn torí ta ni? Torí ọ̀rọ̀ Sunday Igboho ni. Inú rírun ò jẹ́ ń gbádùn torí inú rírun ní pẹ̀tù. These people call themselves OPC Gani. They are sick. Àwọn tó bá ní wọ́n kàn tètè máa mú wọn so lẹ́yọ kọ̀ọ̀kan. Kẹ́ ẹ máa tọ́jú wọn. Bóyá àrùn onígbá méjì ló mú wọn ní eléyìí kọjá onígbá méjì bí ẹja pẹ̀lú onígbá mẹ́jọ. These people are sick. Ẹ bá mi share program ẹ jọ̀ọ́. Ẹ share ẹ kó délé kó dóko.
kó dọ̀dọ̀ àwọn tí wọ́n sì ń tẹ̀lé Gani kán lè mọ̀ pé ọ̀tá ìran wọn ni wọ́n, pé tó bá dọjọ́ ọ̀la ọmọ wọn máa ké pè tiwọn. Wọn ní kú o bọ̀tù wọn á wà nínú àìsàn, ọmọ wọn á máa sọ wípé dáàdi àfọwọ́fà mọ́mi àfọwọ́fà yín rè. These people are sick. Wọ́n ní ká fi wọ́n lẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wàhálà ń báyé wọn káàkiri. Àwọn kankan wà tó máa ń pààyàn kíákíá tẹ́nìyàn ò ní mọ̀ pé bèbè oko ikú lòun lò, òun náà ní ìlara. Ìlara ni mọ́tò mi àfèmí tèmi dẹ̀ sọ fún wọn lánàá pé àfèmí ò lè rí ṣe tẹ́rí wọgbó. Àfèmí òun lẹ́fọ̀n ṣe tó fi wọ̀dàn. Àfèmí làwọn àgbà Yorùbá jọ̀wọ́n àná náà sọ wípé àgbáǹrere ṣe tó yọ̀wó lórí ṣẹlẹ̀. You are welcome, my brother. These people are sick. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ Gani ẹ bá wa mú so, ẹ tètè gbé lọ sí hospital. Àtàwọn tó pera wọn ní ọmọ OPC Gani Adam, they are sick. Ẹni tẹ́ ń lé lójoojúmọ́ tí ò rí ti yín rò, ẹni tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ lójoojúmọ́ tí ò rí ti yín rò, tọ́mọ Gani bá jáde síta tí wọ́n bá yìí mẹ́sàn Sunday Igboho ara wọn ò balẹ̀. Mo ṣe máa play program ẹ̀ fídíò tó ṣe túnṣe, ṣùgbọ́n mo fẹ́ mọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ kọ́mọ Yorùbá kó jọ ọ̀jẹ̀ kan mọ ẹni tó jẹ́ content creator between the Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà àti Gani Adam. Bẹ́ẹ̀ dẹ̀ rí ẹ̀ ń tanra yín ni. Mo sọ lánàá mo ní 95%, now is going to 98%. The Yorùbás wọ́n ti mọ̀ pé ọ̀gá yín bàbá yín ni Sunday Ìgbòho, ẹ̀yin OPC. Ajúra wa lọ ti jàkadì kọ́. I always say it. Ohun tẹ́nìyàn ò bá ní kò lè fi tọrẹ fún yàn. Ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa. Ohun tẹ́nìyàn ò bá ní ẹ lè fi tọrẹ fún yàn. Àwọn ọmọ Gani síkì, Gani gan síkì fún ara wọn o. Ẹ jọ̀ọ́, ṣé àwọn Fúlàní ṣe ń pààyàn nílẹ̀ Yorùbá lónìí? Over 6 years ago lọ̀rọ̀ yẹn ti ń le kankan. 2021 Sunday Igboho was not around. Ẹ jọ̀ọ́ ẹ bí Gani léèrè kí ni ipa tí Gani kó. It's 2021, 23, 24, 25. Ipa wo ló kó? Kí ni step tó gbé? Let us forget about letter. Letter yóò fi irú yín lójú jẹ ni. Ó fi camouflage ẹ̀yin ọmọ Yorùbá kan tí òye tẹ́ jẹ́ òpè. Ṣé ẹni tó ti sọ̀rọ̀ pé àwọn ẹ lọ bá àwọn gómìnà yín tó ń gba security allowance? Àbí òun ṣó ń bá yín gba security vote ni? Àwa máa wá fídíò yẹn síta. Àrí ẹni tó ti sọ tẹ́lẹ̀ fún àwọn ọmọ Yorùbá ní mítì pé agbẹ́dọ̀ kọ́kọ́ strategize yẹn máa ná wa more than 20 billion torí ilẹ̀ Yorùbá fẹ́ àlọ́ máa lele yàn. Is somebody that not relevant. More than 4 or 5 years ago that Sunday Igboho was not around. Ìgbà yẹn ló bẹ̀rẹ̀ olókùn festival ló lọ ń seduce Iyemọja. Ìgbà yẹn ló bẹ̀rẹ̀ àwọn who is content creator Sunday Igboho and Gani tó lọ design igi gẹdú tó
wọ́n láṣọ funfun tó náà ń wọ aṣọ funfun káàkiri. Since all this day, he did not say anything about the terrorists that terrorized the Yoruba race. Kí ni problem Gani? Kí ni problem ẹ̀yin tẹ́ ń pera yín ní OPC? Ṣé torí pé ẹ ti ń ṣubú? Sunday Igboho did not have time for you. Mo lọ sí òde kan lénìí. Sunday Igboho wà lénìí, mo tún rí fídíò yẹn, ó wà ní Ṣakí. Òkè Ògùn ló sì wà. Ohun tó ṣẹlẹ̀ lẹ́kìtì lénìí, ó tún ya èmi gan lẹ́nu. More than 70 tó káwọ́ sókè pé wọn ò tẹ̀lé Gani ní èní lẹ́kìtì wa mí báyìí. Pé torí kíni ohun tí àwọn búra fún gangan ní Sunday Igboho ṣe ń ṣe. Ẹ jọ̀ọ́ o, Gani síìkì o àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn o. Gani síìkì gan, ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ràn ẹ̀, torí kì í burúburú kó má kéèyàn kan mọ́ èèyàn. Bẹ́ẹ̀ ni kì í burúburú kó má lẹ́ni tí ó sì jẹ́ olùkú èèyàn. Gani sick, Gani Adam àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn sí. Ẹ má bínú ńlá ìkan ló ń yọ mí lẹ́nu. Ní gbogbo ìgbà tí ọmọdé yẹn mo sì ń lé, ẹ jọ̀ọ́, kí ni ìgbésẹ̀ tó gbé? Wọ́n gbé èèyàn ní Arigidi Àkókó tó ń kílèmù pé òun ti wá. Bó ṣe jẹ́ ọmọ Arigidi Àkókó, mo ti play tẹ̀ fún yín. Bàbá ìṣá ṣe má ṣe ń bì kan nìkan tó lè dé Arigidi kí ọba Arigidi tó gbà sílé. Ìtẹ̀yẹ another day ni. But let us say the reality. Ìgbésẹ̀ wo ló gbé nígbà tí Sunday Igboho sì ń lé? Ìgbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, mo ní Sunday Igboho sọ wípé ẹ jẹ́ kan fọwọ́ kàn wá. Ìgbà yẹn náà máa mọ̀ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ó wà nípa títí wa bí a kò sí nípa títí wa. But àwa kan mọ̀ pé àgbá òfìfo ni. Pé he have nothing to offer the Yoruba race. Tẹ́ bá gbàgbé nígbà tó kọ́kọ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó ní wọ́n ní kó ń gbé OPC lẹ̀, ó ní OPC yẹn ló máa fi dáàbò bo Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ. I told you the OPC of nowadays, OPC ti Gani ni mò ń wí o. Àwọn OPC kan wà o. Ẹ má gbàgbé pé OPC New Era wà o, Reform wà o. OPC Baba Fẹ́mi Fáṣẹ̀hùn wà o. Tí wọ́n sì dúró déédéé o. But let us say the reality. Ìlú tẹ́ ẹ bá ti fi àjòjì jẹ́ olórí ẹ̀, ìlú yẹn ò ní tò. Torí Sunday Igboho tẹ́ ẹ̀ ń jáde síta, tẹ́ ẹ̀ ń pe lóríṣiríṣi orúkọ, kò rí ti yín rò. He showed that Sunday Igboho was 100% mature than you. Sunday Igboho kàwé lóòótọ́, ṣùgbọ́n ó ka ọgbọ́n orí. Tá a bá bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ọ̀rọ̀ tí Sunday Igboho sọ, tí Gani Adam sọ, àwa wo talẹ́lẹ́ afẹnujáwáyà nínú ẹ̀yin méjèèjì. Ta ló sọ̀rọ̀ tó wà reasonable? Ṣé ẹni tó sọ wípé ẹ fún wa lóṣù mẹ́fà tó ń pòyì rẹ̀ ó máa wálẹ̀. Kéèyàn kan máa fi ra ìwé ààrẹ bo. Ààrẹ mùmú wo? Ṣé ààrẹ tọ̀yọ́? Tẹ́ni tó fi ẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí agbára ẹ̀ ò dé Èkìtì, tí ò dé Oǹdó, tí ò dé Ọ̀ṣun. What are you saying? Everybody should talk to this boy. He's a betrayer. He has already betrayed our fathers. Tó bá jẹ́ pé èèyàn òkú rẹ̀ yìí ni Bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn á máa jẹ̀ka nísìnyí pé àwọn kan dẹ̀ sọ fún ìgbà yẹn kó máa mú ọmọ yìí as a youth leader. Bàbá Dr. Fẹ́mi Fáṣẹ̀hùn, the founder of OPC,
a máa jẹ̀ka lọ́wọ́ ni pé wọ́n dẹ̀ kí n nílò pé kó má lu ọmọ yìí o kó má lu ọmọ yìí as a youth leader tí bàbá yẹn bá mọ̀ pé ó máa fọ̀bẹ èyí jẹ́ oníṣu ni pé the good vision táwọn bàbá yẹn ní sí ìran Yorùbá kó máa destroy ni mo ń sọ mo tún tún sọ tó bá jẹ́ standard division mission tí wọ́n fi dá OPC ilẹ̀ náà ìwà lórí ẹ̀ lénìí for good 33 years ago ṣé bí Fúlàní ṣe ń ṣe wá yìí ṣé wọ́n máa lórí ọ̀fẹ́ àti ṣe wá ni ṣé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò àròjinlẹ̀ díìpù pé àwọn Fúlàní rán Gani sí àárín wa ni to destroy the plan of our fathers kó lè máa wíìkì agbára wọn kó lè máa wíìkì agbára wọn so they won't be able to attack them but nígbà tẹ́rí pé Sunday Igboho jáde síta wọ́n máa sọ pé iṣẹ́ tá a fún ẹ rèé ó dẹ̀ ń wọ ọmọdé níran every blessed day bẹ́ẹ̀nikẹ́ni bá pèrè ẹ̀ lólórí ogun ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀nikẹ́ni bá pèrè ẹ̀ lólógun tó bá lóun alágbára nílẹ̀ Yorùbá abẹ́ ààrẹ ló wà abẹ́ ààrẹ òfowó kò ní dá fún ẹ fún statement yẹn Gani àtàwọn tó tẹ̀lé lẹ́yìn are you mad are you stupid tó dẹ̀ ń gbé Yorùbá ń ṣeré lọ́wọ́ tọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń tẹ̀lé yín lẹ́yìn ẹni tó ń bú ẹni tó sọ wípé ayakìlà ni ẹni tó sọ wípé owó olóṣèlú ló ń wá o kí ni ìwọ ń wá kiri 6 billion àti owó empowerment tí Gani tí Jonathan fún ẹ kì í ṣọwọ́ olóṣèlú àbí Jonathan ṣe olóṣèlú you are mad ẹ gbọ́rọ̀ lẹ́nu wèrè màá fojú ẹ̀ wọ̀n ní kẹ́ ẹ lè mọ̀ pé ẹ ṣáàdá ọmọkùnrin mọ̀ ẹ ṣáàdá mọ̀ lára àwọn dog àwọn bastard àwọn tó sick lọ́pọlọ tí Gani ń lò ní àwọn tí ayé ò yẹ tí wọ́n ti gba kádàrá wọn tí Gani ti bà ayé wọn jẹ́ tó ti sọ wọ́n di security ṣígẹ́ẹ̀tì àwọn tó darapọ̀ lénìí that they call me àwọn kan ní kí n má lọ pé kí n tápù Gani ni Gani wo láwọn tí mò ń wò yìí lẹ́ẹ̀kìtì tá a jọ wà yìí Gani wá dé tápù fún mi bí wọ́n pé wá wọ̀n ní pé lọ tẹnukọ́ lẹ́ẹ̀kìtì wà yìí ọmọ tápà wá dé tápù lọ́mọ onílé tí àwọn ọ̀dọ́ bá káwọ́ gbéra gan àwọn kábíyèsí wa sọ wípé kélé gbé wọn wọ́n wá sọ wípé nítorí ẹ̀ búra fún OPC nígbà yẹn lọ́hùn ẹgbẹ́ bàbá tó sọ̀rọ̀ ń jọ wọn àná tó ní ká má gbowó olóṣèlú o ẹ gbọ́dọ̀ gbowó lọ́wọ́ olóṣèlú o tó padà lọ gba 35 million naira. Who is content creator between Sunday Igboho àti Gani? Sunday Igboho ọ̀sẹ̀ sàkílẹ̀ ni ẹ̀yin bàbá wa ẹ̀ support wa o ẹ ti ṣe títí yín àwa ọ̀dọ́ rẹ́díò he give Fulani 2 hours pápá Fulani bẹ̀rẹ̀ sí ń tọ́ ara ẹni kí Gani lọ ṣe títí ẹ̀ content creator okay we accept content creator ni Sunday Igboho kí ló dé tóun ò ṣe táwọn ò ṣe content títí wọn káyé tiẹ̀ rí káwá wo ẹni tó máa dùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣe content creator ẹ wo content mi ẹ wo pé àwọn eléyìí ìbẹ̀lẹ̀ tí máa wò mí ẹ máa túwò ẹ gbọ́dọ̀ wèrè ẹ gbọ́dọ̀ lẹ́nu wèrè. ẹ ká sán o ẹ káàárọ̀ ẹ kálẹ́ yá ọ̀rọ̀ mi lákòókò yìí ó dá lórí content creator tó ń pèrè ní Sunday Igboho. ẹ jọ̀ọ́ ṣe rí lórí ọ̀rọ̀ insecurity lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó kájú ẹ̀ kò sẹ́ni tó lè ṣe bí ibà Gani Adams 15th Ààrẹ Ọ̀nà Kakanfò. ṣe ẹ̀ ráwọn wèrè
Do you see mad people? Insecurity in Yoruba land. Kò sẹ́ni tó kájú ẹ̀. Bí ibà Gani Adam. Ó dùà. Ẹ ní kúre. Níbo lẹ wà ní 2022? Níbo lẹ wà ní 2023? Níbo lẹ wà ní 2024? Ọ̀gá yín sọ pé òun kọ lẹ́tà. Níbo lẹ wà? Why are you deceiving people? Tí Gani bá kájọ ìgbésẹ̀ wo ló ti gbé? Iṣẹ́ wo ló ti ṣe? Tí Yorùbá lè sọ pé lóòótọ́ ọmọkùnrin kájú ẹ̀. Of Yoruba land. Ẹ má jẹ́ ká dènà pẹ̀lú bàbá yìí kájú ẹ̀. Ó tó gbangba sùn lọ́yẹ́. Ṣùgbọ́n ṣe ní lánàá ipa àwọn lọ́balọ́ba wa nítorí ọ̀rọ̀ òṣèlú. Ẹ má bínú àwọn kóòtù ń wọlé ni. Ó lóun ló kájú ẹ̀. Ó láwọn kábíyèsí wa. It is because àwọn kábíyèsí yé mọ̀ ọmọ àlélẹ eléyìí ń ṣọmọ wa. Àwọn kábíyèsí ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ máa ń rùn ṣá. Ẹ̀jẹ̀ máa ń rùn. Ẹ̀jẹ̀ ló rùn ká àwọn kábíyèsí yẹ. Pé ilé ìtaba wádìí ẹ̀ dáadáa kì í ṣọmọ ọkọ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí yẹ dẹ́ mọ̀ tán bí ìran Gani ṣe wọlé Yorùbá. Ìkejì, they see him as somebody tó kún fún ìgbéraga. Tó kún fún ìgbéraga. Ìgbéraga dẹ̀ ní ìgbéraṣánlẹ̀. Ìgbéraga máa ń sọ̀yàn di yẹpẹrẹ ni. Ṣé o gbọ́ mi? Ẹja máa gbọ́dọ̀ àpọ̀dà. Àwọn gómìnà sílẹ̀ Yorùbá káàkiri àwọn náà nítorí party politics wọn ò ṣojúṣe wọn. A mọ̀ pé gbogbo ẹ̀ ó náwó kan àbòsí nínú. Ó ní àwọn alágbára kan nílẹ̀ Yorùbá nílùú Nàìjíríà àti nínú olóṣèlú tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ò ní yé sọ. Ṣèbó sọ wípé àwọn aláwọn yẹn mọ̀ pé ọmọ ìrankíran ni Gani. Pé Gani was not a Yorùbá. Ṣé ẹ gbọ́ mi? Ọmọ àtọ̀húnrìn wá ní ilé bàbá ọmọ lọ́mọ ń ṣe. Wọ́n dẹ̀ mọ̀ pé kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ń gbàbọ̀dè fún ìran Yorùbá lénìí. And the majority of them, they know the story of OPC, the way Gani betrayed Baba to hijack here. They know the trouble that Gani caused to the Yoruba land during the OPC fashion. Ẹ bá rántí ní ìjẹta mo ṣe program kan lọ́wọ́ obìnrin kan gbé Gani ọkùnrin kan ó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ó gbé Gani ṣépè ni. Ẹja gbẹ máa gbọ́ lọ ẹ̀wọ̀n tí wọn ò bá dárúkọ Sunday Igboho ni ò ní wò wá. Ṣùgbọ́n gbogbo bí Sunday Igboho ṣe lọ sí Igboho from there tó lọ sí Ìgbẹ́tì from Ìgbẹ́tì to Ṣakí ẹ gbọ́ kí Sunday Igboho dárúkọ Gani Adams. Àlàyé yín ti rún ẹ ti jọ́ one flag program. Oh my God. Ẹ wá ẹ lọ wọrí Facebook mi sà mà kẹ wá wọn àwọn ọ̀dọ́ tó jáde síta lénìí they embrace me pé nínú ìlú ẹkùn yẹn sà pé gbogbo nǹkan fi ń wádìí èèyàn kí n lọ fi wádìí wọn tó bá jẹ́ pé èèyàn kan rán wọn wá ni àwọn yẹn wá ń sọ fún wa pé ayé wọn gan ti ń bàjẹ́ mọ́lé pé ọmọkùnrin ti gbé ẹmbàgò burúkú lé wọn lọ́wọ́ tí ò jẹ́ táwọn gan ò fẹ́ wúlò fún ara wọn mọ́ wọ́n ní they will submit all their name or ibi tí mo bá mọ̀ pé mo lè mú wọn lọ bóyá ìbúra náà or ìwádìí pé they are ready to work for their father's land wọ́n ní sà àwọn kì í ṣe pé àwọn fẹ́ mọ Sunday Igboho but they want to be part
of this winning team to flush these people out of their father's land. Wọ́n ní bọ̀tí OPC Gani níyẹn mọ̀ pé mi àti Gani ò gbé wọ́n ní bàbá Èkìtì àwájọ yìí OPC lára wọn sọ pé they don't know the beginning of OPC but nígbà tẹ́jọ́ yìí OPC ní fashion day ẹ̀sùn tó ń dẹ̀ fi kan bàbá fẹ́ẹ́ fashion gbà yẹn lọ́nà àwọn fi tẹ̀lé Gani láì mọ̀ pé wọ́n rọ́ọ̀pù bàbá yẹn ni wọ́n ṣe sọ fún mi nìyẹn. tí wọ́n rọ́ọ̀pù bàbá yẹn ni pé nígbà táṣírí ẹ̀ ti wá tú tó máa wá sékìtì bí wàá tó bá ti béèrè owó tí wọ́n bá ti fún lówó èpè ló máa kó kì mọ́lẹ̀ náà àwọn wá rí ẹni tó dìde tó jẹ́ pé táwọn nífẹ̀ẹ́ sí káwọn lè ní ìsinmi kọjọ́ alẹ́ wọn lè ní ìsinmi àwọn ò ní tẹ̀lé. Ẹ lọ wo àwọn fídíò yẹn màmá wa kan tí mo ní ó ṣe stíkà fún wa màmá mi Àdùkẹ́ Ìlọrí èní la gba stíkà yẹn bí wọ́n ṣe ṣíbùtù báyìí ẹ wá wo àgbàlagbà ẹ jẹ́ fún mi lẹ́yọ̀kan ẹ jẹ́ fún mi ní méjì stíkà more than 1,000 ó dẹ̀ fẹ́ tán they are ready. Àní Gani ti tí ó ti tẹ́ ó ti jọba òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ Sunday Igboho náà fi ń sẹ́nu lójoojúmọ́ because they no see the solution to their problem. Ẹ mọ̀ ohun tí ò jẹ́ kọ́ ènìyàn máa rí solution sí problem ẹ̀ ẹni tó rí ń fọ́ tó lọ ń lo oògùn inú rírun ṣé ẹ mọ̀ pé tí ò bá múra orí fífọ́ yẹn ló máa pa ẹni tí ẹsẹ̀ ń dùn tó rí pé egbò wà lẹ́sẹ̀ òun tó yẹ kó gbé ẹsẹ̀ yẹn lọ sí hospital kan fọ́ kán bá fògùn sí tó lọ ń lo oògùn orí fífọ́ tí ò bá múra wọn máa gé ẹsẹ̀ yẹn gbẹ̀yìn ni. Gani ò mọ ogun tó ń ja òun pé ogun tó ń ja òun kì í ṣe Sunday Igboho òun fún ara òun lòun fogun ja ara òun torí Sunday Igboho rí títí ẹ̀